Ìjọ ṣàyè wọ́n bí mi síbẹ̀ ní ìṣèjọba bá ó ṣe. Ní ìṣe mùsùlùmí mi ṣe kìrìsìtẹ́nì. Ṣùgbọ́n nígbà kan, àwọn kìrìsìtẹ́nì yẹn ti bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀. Ọmọ ti wáyé tó ìṣẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ nígbà náà ni èmi náà fẹ́ máa wòye pé kí ni ó ń jẹ́ kí ló ń jẹ́ kù. Èmi náà ti fìgbà kan lọ tí mo lọ síbẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àti àtòyá ló tún lórí pé ìkan náà náà ewé àti egbò ní sábà lọ sábà bọ̀ tí wọ́n kú pọ̀ sí àti bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo ti kíhùn ní tí mo ti lọ sí ìtọ́jú pé bẹ́ẹ̀ wọ́n mo padà pé lọ́jà sọ̀rọ̀ wa jẹ́ ìṣẹ̀ṣe làbí. Ìyá wa à ń lọ káàkiri à ń lọ ṣọ́ọ̀ṣì à ń kírun kí ló lè káàkiri mà. Kò sí ìdí kan sí méjì ó lé mi káàkiri ju yí pé ìgbà tí wọ́n ń tan àwọn bàbá wa tí wọ́n sọ yí pé àwọn ìbàdàn ìdílé tí wọ́n sọ pé wọ́n gba jẹ́ àwọn àkáǹtì àwọn bàbá wa tí wọ́n ní kóníkálukú lọ́mọ kọ́ọ̀sì àdá àwọn ọmọ ọ̀gá jésù àwọn ọmọ ìṣòro ó ní wọ́n fi wá sí ọjọ́ tiwa àwọn àdó jẹ́ tẹ̀bi tẹ̀lé wọn. ṣùgbọ́n ìyá wa ní olùṣà ṣé àwọn olóòṣà omi ìṣe olóòṣà omi nìkan ló wá rí òòṣà o oníṣàngó wá rí òòṣà ọba tó ayé wá rí òòṣà ọlọ́sùn wá rí òòṣà. Ẹ̀yin ló kára yẹn wọ̀ lù ú kára yẹn wọ̀ wò. kì í ṣe gbogbo òòṣà ìyá lẹ́tọ̀ àti rárí. àti bí àwọn òòṣà wọn ní kò sí tí n bá sọ nílànà tí èmi bá wáyé tó tọ́ tó bẹ́ẹ̀ ni kò sí òòṣà tí àní àǹfààní àti rárí torí òòṣà kankan òun ni ó ní oṣù kankan òòṣà kò sí òòṣà tí àní rárí a lè rárí Ọ̀ṣun a lè rárí Yemọja a lè rárí ọba Olúayé kò sí òòṣà kankan tí àní rárí Ṣògo ń kọ́. oníwàwọ̀ àwòwò àwọn ọmọ olókùn dànù àdúrà wo gbà ní ṣàṣetì Ṣàngó àdíríjà rẹ̀ kò ní sọ́kò bàdíjẹ́ sílé wa alábàámbí arígbọ́ta Yeye táwa ló ní ẹ̀mí gan ṣé oníṣọ́ọ̀ṣì ló lẹ̀mí ni àbẹ́yìnkẹ́gẹ́ olóòṣà ọlọ́sùn. àwọn ọmọ inú omi ìdíje ọmọ ọlọ́sùn ló ní ẹ̀. ìdá àpérò ọjà tẹ̀lé ń ṣe ń bọ́. wọ́n yà lò. àbí ìtàn ṣe náà làwọn oníwà lónìí síwà. tó ṣẹlẹ̀ lónìí ọmọ omi ló pọ̀ ní ṣọ́ọ̀ṣì ọmọ omi ló pọ̀ ní síkìrì táwọn mùsùlùmí sọ fáwọn ẹ̀ṣẹ̀. ọmọ omi ló pọ̀ jù lọ. ṣé lọ́kùnrin àbí lóbìnrin nìkan. obìnrin bẹ́ẹ̀ ọkùnrin náà bẹ́nu wa sórí ọkọ ọ̀run ni là ń pè ní ọkọ ọ̀run tó jẹ́ ọkùnrin o là ń pè ní ọmọ omi o lọ́kọ ọ̀run obìnrin tó wà ní ìyá wa lónìí lórí social media a ní pé wàhálà ìfanfà ń bẹ láàrin mùsùlùmí àti àwọn oníṣẹ̀ṣẹ̀ ẹgbẹ́ yín gẹ́gẹ́ bí yèyé china ti fẹ́nu kíni ìdára kí lọ́rọ̀ ìtùnú kí lọ́rọ̀ ká sinmi díẹ̀ náà jẹ nípa àwọn èèyàn. ẹ̀rí ẹ̀ ìmọ̀ràn ti tèmi. àbí ọmọ fàá lọ lẹ́fẹ́ ni. ìmọ̀ràn tèmi tèmi fẹ́ sọ orúkọ mi ò yí padà lẹ́ẹ̀kan sí òun tí Ọ̀ṣunbùnmi Abóyìṣàjẹwà tó mi lọ́lá ìmọ̀ràn tèmi tèmi rí láàrin ìrìn àjò ni pé àwọn mùsùlùmí ò fẹ́ gbà bẹ́ẹ̀ làwọn kìrìsìtẹ́nì ò fẹ́ gbà bẹ́ẹ̀ jẹ́ tí nípa wo ní bísíẹ̀sì ló ní fẹ́ gbà ṣùgbọ́n gbà tí Elédùmarè tó dáyé ayé ó rán ọ̀run nídàgbọ̀ kan ṣoṣo ó rán wáyé ayé olùkọ́ wá ṣe olùtìmọ̀ olùtọ́nà fún ọmọ aráyé ṣùgbọ́n gbà tó yá ni làwọn èèyàn wa tí wọ́n lọ gbọ́ pé wọ́n lọ fáwọn ìwádìí tí wọ́n lọ yọ kìfẹ́ ìtọ́jọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé òótọ́ lóòótọ́ ni Ọlọ́run ń bẹ tí bẹ lórí ayé tàbí kò tó jẹ wa torí Ọlọ́run kan ló wà kò sí Ọlọ́run mẹ́ta kankan Ọlọ́run ni ẹni tó ṣẹ̀ṣẹ̀ ṣe Ọlọ́run ló ń ké pè ẹni tó ṣe wòlíì Ọlọ́run ló ń ké pè ẹni tó gbà nọ́bì Ọlọ́run ló ń ké pè kí wọ́n jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ ká ṣe wa wa lókùnkùn ọ̀rọ̀ kí ẹni wa lè bà kí Nàìjíríà lè bà. àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹni kárí ayé ni àwọn ọmọ omi wà ọkùnrin bá fẹ́ fẹ́yàwó ń sìn ọ̀rọ̀ tó fẹ́ ní pátánà báwo lè fẹ́ dánmọ́ mi mọ̀. ẹ lè fi àbọ̀ nínú ìrìn àjò tẹ bá ṣe é ṣe pẹ̀lú yọ̀yọ̀ ọmọ mi ní ìwà tó ṣe pé tẹ bá ti fẹ́ nǹkan yín bẹ̀rẹ̀ láti máa lọ síwájú nǹkan yín bẹ̀rẹ̀ láti wọn ní ìletò tó mọ̀ lọlé ẹsẹẹsẹ. tó bá yìí máa mọ́ mi nìyẹn. tẹ bá fẹ́ ọmọ mi tẹ wọ́n tù tẹ wọ́n jẹ tẹ bá tó ń bú ẹ bá mi wá òun tí ẹ bá mi wọ́n jẹ.
omi. Tómi bá sọ̀rọ̀ lọ́lọ́mọ lọ́wọ́ ńkọ́. sí Tómi bá sọ̀rọ̀ lọ́lọ́mọ lọ́wọ́ ńkọ́. láéláé máa wẹ̀ máa tù láìsí ọlọ́run ọ̀la. ẹ dẹ̀ má. ọmọ tó lè wá ẹgbẹ́ bá mi present àwọn ìkọ̀wé kan sí. Chief Soson, àní ẹ má máa bá wọn dàtà yẹn pé kí ló sùn bá kọ náà. ẹ ti rántí fún mi lówó lẹ́ẹ̀kan náà. Rárá ti yẹ everybody ìgbẹ́jọ́ ló fẹ́rù. ní pásítọ̀ náà ní lẹ́ẹ̀kan. Òrò kí ló fẹ́ dà. ó ní bẹ́ẹ̀ ṣe. Tó bá dá wọn dàtà. ẹ bá mi present ẹ̀ fún àwọn family. Tó bá dàtà kí ló sùn bá kọ náà. Ọ̀pọ̀ èèyàn ló máa fún ẹ lésì pé tó bá dòre nínú olórí oṣù bá kọ ẹ. Tó bá dìlù àfihẹ́ àlòjó. Thank you.